Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. Gbogbo oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn. Kí ló ń jẹ́? Fọ́nfẹ̀ lénìí. Èyí tó ṣẹlẹ̀ láàfin. Wọ́n láwọn olórí dàrú. Kábíyèsí ló yá. Kí Naomi lọ sí Ọ̀jájá Arena kan lọ ṣe gbogbo àwọn ọmọ yẹn wọ́n tún tẹ̀lé kábíyèsí àti Naomi lọ sí Ọ̀jájá Arena. Wọ́n débẹ̀ wọ́n ní ṣe ni àwọn olórí wọ́n tún kúrò ní èkínní pé lẹ́ni pé wọ́n ò ní jẹ́ kí kábíyèsí àti Naomi ṣe program yẹn gbádùn. Wọ́n mà ní kì í ṣe kékeré o. Wọ́n ní wọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní daṣẹ́ àrú. Pé láéláé pé kí ló pa Naomi àti kábíyèsí papọ̀ pé wọn ò ní gbà o. At the end of the day o. Wọ́n ní at the end of the day ṣe ni kábíyèsí òun àti Naomi. After tó ti kúrò láàfin, wọ́n tún kóra wọn lọ sẹ́gbẹ̀ẹ́ kan. Before you know it, wọ́n ní ṣe lólórí Two-Face tó bẹ̀ tí àwọn ọmọ ti da kéèkì ẹ̀rùn ní inú ààfin. At the end of the day ṣe ni wọ́n tún ní ṣe ni kábíyèsí àti Naomi bí wọ́n ti ṣe program. Wọ́n ní àwọn olórí yẹn tún dé, wọ́n tún ń da gbogbo bẹ̀rù. Wọ́n ní kò pẹ́ kò jìnnà báwọn nǹkan ń bẹ̀rù. Wọ́n ní kò pẹ́ kò jìnnà báwọn àwọn ọmọ ọ̀fẹ́ àwọn youth wọ́n ṣe dà síta nìyẹn. Wọ́n bọ́ńdùlù ẹni tó create scene ìyẹn olórí Tọ́pẹ́ òun náà ń pè ní Two-Face. Wọ́n ní wọ́n bọ́ńdùlẹ̀ kúrò ní Ọ̀jájá Arena. Bí wọ́n ṣe bọ́ńdù wọ́n bẹ̀rẹ̀ sí ní lù torí kábíyèsí lílì fún wọn ní àyè púpọ̀ nà. Wọ́n tiẹ̀ ní ìtí kábíyèsí ń ṣe ń sìn pé nǹkan tó wù kábíyèsí ní ààfin yẹn pé tó bá wù wọ́n kán dúró kó wù wọ́n kó má dúró pé ó wá fún everybody ní free hand kán mú lẹ́sà àwọn people yẹn tó ń pè ní àwọn olórí wọn yẹn. Àwọn ní tí wọ́n pọ̀ jù. Wọ́n ní nǹkan bá ṣe ń sọ yìí ṣá pé ó ti pẹ́ jù. Wọ́n da agbo yẹn rú. Wọn fẹ́ kí Naomi kó ṣe fọ́nfẹ̀. Wọ́n ò dẹ̀ mọ̀ pé kábíyèsí ló rán Naomi. Ṣé Naomi tó jẹ́ pé igi dẹ̀ yẹ fún ó lóun ò tiẹ̀ ṣe. Kábíyèsí ló kàn pẹ̀tẹ̀. Ó kàn lọ́ọ̀fù kábíyèsí rẹ̀ tó ní gbogbo nǹkan tí kábíyèsí bá ń ṣe pé òun máa bá fẹ́. Kábíyèsí dẹ̀ bẹ̀ láti 1 month ago tó ti sọ pé kó jọ pé 26 yẹn ó fọ́nfẹ̀ àwọn ọmọ pé kó wá sáàfin kó wá ṣe fún àwọn ọmọ tòun, àwọn ọmọ àdúgbò gbogbo àwọn pé gbogbo náà pé sínú pálásì tó kó sí ààfin kábíyèsí. Pé ṣe ló da gbogbo kíní àwọn ọmọ yẹn rú. Ìyẹn olórí Two-Face. No, ṣé òun ni olórí Two-Face ìyẹn Tọ́pẹ́ náà? Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí bá àwọn youth. Wọ́n ní wọ́n sọ pé wọ́n ṣe nǹkan ní ààfin pé ẹ̀yin olórí ẹ tún kúrò ńbẹ̀ ẹ tún wá sí fọ́nfẹ̀. Wọ́n ní nǹkan tó bá àwọn ọmọ youth lè fẹ̀. Wọ́n ná bọ́ńdù lórí Tèmítọ́pẹ́ o. Wọ́n ná bọ́ńdù lẹ̀ wọ́n lọ jù síta pé wá wo nínà. Wọ́n inú kábíyèsí ń dùn ni. Wọ́n ní ṣe mọ̀ nípa aláṣejù pé wẹ́rẹ́ ló ń tẹ̀. Wọ́n ní tẹ bá rí bí kábíyèsí ṣe ń dùn náà pé yes pé ọmọ tó bá kọ́ láti ilé tí ò bá gbọ́ ìtànà tí máa kọ́ wá. Wọ́n ní wá wo beating lénìí táwọn ọmọ youth tán bí ọ̀nà. Wọ́n ní tẹ bá rí eré tí àwọn Ashley àti ìyá blue olórí Rónkẹ́. Wọ́n ní àwọn tó ń wá nìyẹn. Wọ́n ní wọ́n fèrè gé pé wọ́n ìgbẹ́ láǹfẹ́ wọ́n fi Tèmítọ́pẹ́
wọ́n náà fi ṣe example. Wọ́n ní wọ́n fún ní ìlàdí stroke wọ́n ní ẹgbàá stroke náà nà. Wọ́n ní kì í ṣe kékeré pé tẹ́ bá rí bí inú kábíyèsí ṣe ń dùn. Wọ́n ní ṣe ni Naomi tún lọ ń bẹ̀ ẹ má pa wọ́n lẹ́mí ẹ̀ fẹ́ bọ̀ wọ́n ní ṣe ní kábíyèsí ń wò torí wọ́n fẹ́ pin kábíyèsí lẹ́mìí pé so àwọn Ilé-Ifẹ̀ lọ́ọ̀bù Naomi tó yìí báwọn fi pé bóyá Naomi pé bóyá àwọn ará Àkúrẹ́ nìkan náà lọ́ọ̀bù Naomi pàṣẹ àwọn ará Ilé-Ifẹ̀ báwọn yúùtù náà wọ́n náà nà tó hospital sí olórí Tọ́pẹ́ lára pé kì í ṣe kékeré. Wọ́n ní gbogbo àwọn tó kù pé wọ́n náà fi rege allegedly wọ́n láwọn náà ta ló fẹ́ dúró kán dúró káwọn ọmọ Ifẹ̀ nígbà tó jẹ́ pé kábíyèsí ò wá dá sọ́rọ̀ àwọn ọmọ Ilé-Ifẹ̀ wọn ò dá sọ́rọ̀ Tọ́pẹ́ lọ wọ́n ní tẹ́ bá rí embarrassment tán fún Tọ́pẹ́ lẹ́nu wọ́n ní nǹkan tó dáa nìyẹn. Kábíyèsí ní tẹ́ bá rí pé látàárọ̀ ló ti ń fa sùúrùtù ní kínní pé wọ́n ní Naomi wá sí ibẹ̀ yẹn báwo ni Naomi ṣe máa ṣe fẹ́ fáwọn ọmọ tó gbé bẹ́ẹ̀ tó gbé láàfin tó ṣe kínní wọ́n ti lé kí ló tún wá. Kò dẹ̀ mọ̀ pé kábíyèsí ni Naomi ń respect. Kábíyèsí ni Naomi respect torí kábíyèsí ti sọ fún Naomi for the past 1 month pọ̀ ní 27 kó máa prepare kó wá ṣe ń jẹ́ pé iṣẹ́ ẹ̀ ni iṣẹ́ tó ń ṣe nìyẹn ó dẹ̀ mọ iṣẹ́ yẹn ní ṣe pé kí ni reason tó máa fi sọ pé kí Naomi máa bọ̀ ní kíní fọ́nfẹ́ táwọn wà ń bẹ̀. Kábíyèsí ni ṣé iṣẹ́ tí yín ni àbí iṣẹ́ ti Naomi tó fi di pé tí ẹ fẹ́ fún Naomi ní breathing space. Wọ́n ní ṣe ni nǹkan tó tiẹ̀ jẹ́ kí kábíyèsí tiẹ̀ kọ́kọ́ dùnnú ni pé èébú tó bú Naomi kó ti pọ̀ jù. Ó sọ pé Naomi husband snatcher. Naomi ni ò jẹ́ kán gbádùn ọkọ àwọn. Kábíyèsí wọ́n ní kábíyèsí wá sọ pé ta lọkọ yín? Naomi ló lọkọ o. Kò sí tó kàn yín pẹ̀lú ọkọ Naomi. Ẹ fi Naomi lẹ̀ tó ọkọ ìyàwó òun ni òun ló invite tó ń bá tún gbọ́ pẹ̀ tó sọ fún Naomi pé husband snatcher ni Naomi pé gbàdúgbàdú àgbòwò àgbàdo lọ́wọ́ yìí. Wọ́n ní kò pẹ́ kò jìnnà báwọn yúùtù ṣe tán bẹ̀rẹ̀ tán bọ́ńdù Tọ́pẹ́ o. Wọ́n ná bọ́ńdù Tọ́pẹ́ o ní nǹkan tá à ń sọ yìí o òun lọ̀rọ̀ tó wà lẹ̀. Wọ́n ní wọ́n gbé lódindi wọ́n ṣàn mọ́lẹ̀ níta wọ́n bẹ̀rẹ̀ sí ní ìlú. Wọ́n lè gba náà tiẹ̀ náà wọ́n ní wọ́n fún ní ẹgbà pébí tí ìyẹn lágbára. Ẹ̀yin èèyàn mi ṣe mọ̀ pé wọ́n ní aláṣejù wẹ́rẹ́ ní tẹ̀ ó ti ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n ní fọ́nfẹ́ ọdún yìí fún àwọn ọmọ kábíyèsí pé àwọn olórí túláàsì pé wọn ò jẹ́ kí ibẹ̀ yẹn dùn. Wọ́n ní ibùn kan pé ṣe ni Tọ́pẹ́ kí ló ń jẹ́ Ashley ó sọ pé in the first place pé òun gbọ́ pé wọ́n da kéèkì olórí Tọ́pẹ́ tó lọ ṣe kò sí tó kàn pẹ̀lú kéèkì. Naomi ló yẹ kó present gbogbo nǹkan tó fẹ́ ṣe ní fọ́nfẹ́. Upon that ìṣe ló ní Naomi ò gbọ́dọ̀ gbé kéèkì tiẹ̀ wọlé tí a fi tòun. By the time tó fẹ́ gbé kéèkì wọ inú chamber kábíyèsí wọ́n láwọn ọmọ kọlù àwọn ọmọ wo ló wá kọlù wọ́n ní ọmọ Ashley ìyẹn Adéwàmíwá àti Adéwàmíkínwá àti àwọn ọmọ ìbejì ìyá ìbejì àti Tadéníkáwò wọ́n wà nínú ilé wọ́n wà chamber kábíyèsí náà. Wọ́n ní program ò tí bẹ̀rẹ̀ ńgbà yẹn. Báwọn ọmọ yẹn ṣe bí àwọn ọmọ yẹn ṣe kọlù lórí Tọ́pẹ́ náà tí kéèkì ẹ̀ fi dànù. Wọ́n ní kéèkì ẹ̀ dànù fífáńlẹ̀ náà fáńlẹ̀ wọ́n lọ dànù. Ibi tó ti ń bú Naomi pé ṣé kéèkì ni Naomi ṣe àbẹ̀lọ́ ìjàgbádùn pé kó wá wo kéèkì kó má gbé kéèkì yẹn wọnú ààfin
kó má gbé wọnú chamber kábíyèsí torí kéèkì tóun ṣe òun náà fẹ́ fi ṣe fọ́nfẹ́ òun kéèkì yẹn náà sọ pé àwọn ọmọ yẹn dà ní wọ́n ní ṣe ni Tọ́pẹ́ bẹ̀rẹ̀ sí ní na àwọn ọmọ yẹn ó fún ọmọ Ashley ní ìlàdí wáì kójú ẹ̀ pa kànnàkànnà ó tún fún àwọn ọmọ Tóbi ó fún wọn ní ìlàdí náà wáì pé wọ́n da kéèkì ò pé báwo ló ń ṣe fẹ́ ṣe Ọlọ́run ló mú kì í ṣe àwọn ọmọ yẹn Ọlọ́run ló ti àwọn yẹn láti lọ kọlù láti lọ wéèsì kéèkì yẹn wọ́n ní kò tán síbẹ̀ o wọ́n láṣìlè ń lérí pé kó jẹ́ kí wọ́n ṣe fọ́nfẹ́ yìí tán pé nǹkan tó máa fojú Olórí Tọ́pẹ́ rí wọ́n ní ọ̀rọ̀ tó ń sọ fún pé kò ṣeé kó wọ́n lọ́rọ̀ yẹn ọ̀rọ̀ àṣírí burúkú ni torí tá a bá ní ká sọ lórí afẹ́fẹ́ torí kì í ṣe bóyá àṣegbò tá a bá ní ká sọ bẹ́ẹ̀ ìlú máa dàrú ní nǹkan tó àléébù tán fi bú Tọ́pẹ́ wọ́n ní àléébù yẹn pé kò lè kúrò lára ẹ̀ títí láìláì ẹ̀yìn èèyàn mi ó jàre àwọn olórí yẹn amúnitòkèlè bọ́mú ni wọ́n ẹ bá mi ṣí ẹ bá mi láìkẹ́ ṣé mo ní pé fúnra wọn náà fúnra wọn lóògùn jẹ wọn náà tún lérè fúnra wọn níbẹ̀ yẹn ní ààfin kan tó tiẹ̀ tún kúrò kan tó tún kúrò àwọn lọ sí Ọ̀jájá mọ̀ àbí Ọ̀jájá Arena pé wọ́n kóra wọn lọ́bẹ̀ wọ́n ti búra wọn tán wọ́n ti fi egbò ara búra wọn kì í ṣe kékeré tá a bá ní ká sọ ń bí ilẹ̀ máa ṣú ilẹ̀ máa fàya tó ẹ̀yin èèyàn mi ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ọjọ́ mi ọjọ́ rí àá sọ wúlẹ̀wúlẹ̀ nǹkan tán mìíràn tán fi bú Olórí Rónkẹ́ ẹ ṣé gan ni olórí tó ń kàwé Olórí Tọ́pẹ́ kì í ṣe Olórí Rónkẹ́ Rónkẹ́ wà nú àwọn wọ́n ní Olórí Rónkẹ́ wà nú àwọn tán fèrè gè táwọn youth tó láwọn lórí káwọn youth bá tiẹ̀ nà wọ́n pa wọ́n ní wọ́n fi Olórí Tọ́pẹ́ wọ́n fi ṣe example fún àwọn tó kù fún wọn mọ̀ pé àwọn Ilé Ifẹ̀ ọ̀dẹ̀ nífẹ̀ẹ́ Naomi tó yìí pé tó wáyé pàkúrẹ́ ni wọ́n ní wọ́n ṣe pàṣẹ àwọn ọmọ Àkúrẹ́ lónìí pé bẹ̀tẹ̀ àwọn ará Ifẹ̀ wọ́n na Tèmítọ́lá sí Olórí Tọ́pẹ́ lára ẹ ṣé ẹ̀yin èèyàn mi mo ní kí n sáré jí sí ń jàre ẹ bá mi ṣe ẹ bá mi láìkẹ́ ẹ bá mi fi tó kù sí comment section ẹ dẹ̀ bá mi subscribe àbọ̀ Ọlọ́run adájú lórí wa o Jésù Olúwa wa àmín ẹ ṣé gan.